Wọ́n fowó ńlá gbèmí sóde, wọ́n dẹ̀ tún wọ́n fowó ńlá ṣàpọ́nlé mi. Ló jẹ́ ń pé wá lọ́kọ́ di àti iná Dáúdà, Wàsíù láìmọ̀nà ọ̀rọ̀. Ó ṣe ẹnjìníà. Ó ṣe gan Nàìjíríà wọn náwó Akaso bàbá jẹ́. Mo fọlọ́n ṣọ̀rẹ́ Nàìjíríà, olólùfẹ́ Akaso Mutiu wo ṣeun. Kò ní tán fún ẹ̀ṣọ́ mi o. Ó kú kalẹ̀ ọ̀gá wa, aláṣọ di kókà. Ìbànújẹ́ oníkọ̀wé láéláé. Ó máa ṣe Nàìjíríà mú náwó. Ó ṣògo Nàìjíríà. Fẹ̀sọ̀ jíjọ Akaso. Ìgbàláyé olórin. Ẹjọ́ omele 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 omele. Adéwálé mi ṣọ́bọ̀ ikú oríire. Ìlú Saudi Arabia ló ti dé. Ẹni tọ́lọ́run bá ṣoore irú èyí fún, orí ńlá lọ láwọn ṣe fún mu bàbá ẹ̀dúpẹ́ o. Ṣọ́bọ̀ ọ̀pọ̀ èèyàn ló lọ sílùú Mẹ́kà Saudi. Ọ̀pọ̀ èèyàn ló lọ sí ibẹ̀, ṣùgbọ́n ṣá èròǹgbà kálukú ò papọ̀. Ohun tó ń ṣe ṣú ìyẹn náà kọ́ ló ṣòdo. Ṣùgbọ́n ṣọ́bọ̀ ìbẹ̀ èèyàn bá dé Mẹ́kà, gbólóhùn kan bẹ tó dá wá pọ̀ tájọ́ ń wí. Bó tilẹ̀ jẹ́ pé ohun tó ń bẹ nínú kálukú mo ti sọ pé kò papọ̀. Ẹlòmíì lọ Mẹ́kà lọ tọrọ àlàáfíà, ẹlòmíì lọ síbẹ̀ ó lọ bèrè ẹ̀mí gígùn, ẹlòmíì lọ síbẹ̀ ó lọ bèrè àlékún owó. Ohun tá a máa sọ ò jọra wọn, ohun tó ń bẹ nínú kálukú wa ò jọra wọn. Olólùfẹ́ Akaso máa ló ná o. Máyégún òyìnbó tó ń ta mọ́tò orí ẹ̀ ò ní burú láíláí. Oṣù Ndífọ́ olólùfẹ́ Akaso mà ní wọ́n ń ṣe. Aláṣà di Pratant Properties ó ń talẹ̀ wò ń talẹ̀ ó tún ṣàwọ̀ Máyégún. Òyìnbó tó ń ta mọ́tò Máyégún. Máyégún mo fẹ́ ra mọ́tò kan ò dẹ̀ gbé fún mi. Mo fẹ́ràn mọ́tò kan ò dẹ̀ gbé fún mi. Báwa RX 350 tó ń ṣàṣà látúwò. Báwa RX 350 tó máa ń ṣàṣà látúwò. Ìbànújẹ́ ò ní bàyẹ̀ láíláí. Ṣọ́bọ̀ aláyé káàbọ̀. Ìlú Mẹ́kà tó rè, ìròyìn Mẹ́kà ò ṣe sọ tán. Ẹni tó bá débẹ̀ ló lè mọ̀, ló ṣe ń jẹ́ Mẹ́kà máa máa rò má dínà méèyàn tó ṣì ń bọ̀. Bó ṣe dífọ́ Máyégún náà náwó Akaso mú gbà fún ẹ̀ ń tó. Máyégún orí ẹ̀ ò ní burú. Lórí omi ilé yẹn ó dẹ̀ ń bá mi lára mu. Lórí omi ilé yẹn kiri náà ń bá mi lára mu. Òṣègùn máa ń yégún. Wọ́n kú kálẹ̀ Àbáyọ̀mí ọ̀sán lọ. Tímọ́tímọ́ olú ọmọ nígà.
ẹ bá ń tọ́jú ẹ̀gbọ́n mi o ẹ̀gbọ́n mi lérú wá kò ní bàjẹ́ fún ẹ̀ṣà mi ń gbọ́ sure boy ọlọ́run ọba ti fi kún ẹ lórúkọ aláwù ti fi kún ṣọwọ́ ẹ lẹ́yìn tó lọ sílùú Saudi tó dé kórè náà máa pọ̀ sí ni kànú ọlọ́run máa pọ̀ sí ni èyí tí mo wí ń kọ̀kọ̀ kọ́lọ́hún kó gbọ́ èyí tí mo wí níta kọ́lọ́hún kó gbọ́ gbogbo ẹ̀ kọ́lọ́hún fi ṣiṣẹ́ lórí ayé mi náà kí tèmi náà máa pọ̀ sí ni lẹ́yìn èyí kọ́lọ́hún kó fi mọ́tò tó dángájíá. ó kú kalẹ̀ aláwọ̀ lé mi wá sí ihò wọ́n nǹkan yé túndé owó bàbá rẹ̀ yánà o ọjà Ṣínàdú kọ̀ǹpútà Ṣínàdú ọmọ abilọ́jẹ̀ kí lorúkọ eégún yín ẹ bá ń tọ́jú olórí ọ̀dọ́ mi ní ìgbà Ayọ̀délé ń ṣàwọn akáṣọ mú gbà fún ẹ tó ó kú kalẹ̀ níbẹ̀ yẹn Dèjì Abú ọ̀rẹ́ ọ̀gá mi ní Dèjì Abú kí nìkan wò ní ṣe yín láíláí olórí yé ti máa rí àná ọmọ ọ̀rọ̀ wà lónìí tẹ́lẹ̀ ìran bàbá yín ló sọ lọ́kọ̀ kò ní bàjẹ́ fún òṣèré Túndé kábíyèsí ń bẹ ní ìkàlẹ̀ o ọ̀bọ̀là ńlẹ́gẹ́ Gbénga Obama tímọ́tímọ́ sanwó àyálù tímọ́tímọ́ aláùsá kẹ́ndù hòtẹ́ẹ̀lì àdàrẹ́tọ̀ ọ̀bọ̀là ńlẹ́gẹ́ always kí nìkan ò ní ṣe yẹ sure boy ṣọmọ páwọn náà ti kọrin rí ṣọmọ pọ always ti kọrin rí ṣá ìyẹn ló fi já pé kì í ṣorin kékeré ló lè gbowó lọ́wọ́ Gbénga tó rọmọ ohun tó rí mú sọ kábíyèsí ẹ ọba láńlẹ́gẹ́ olóta ọba. hòtẹ́ẹ̀lì àdàrẹ́tọ̀ ọba Obama o ọkọ̀ orúkọ àyàtú o kò ní tán fún ẹ̀ṣà mi o láńlẹ́gẹ́ mo ń lọ sọ́dọ̀ Wàsíù ọkọ̀ Yétúndé aláàánú ní ìkọlọ̀ ọmọ fi yẹlẹ̀ mọ́ láíláí kò sí ń tá a máa gbọ́ olùpàyé ń pa gbogbo wa bí ọtí we are entertainment ló fi jẹ́ pé olùpàyé bá ń bẹ lágbo olójú olórin tó máa rórin kọ always wọ́n jíṣẹ́ yín ń bí bàlá ńlẹ́gẹ́. Aláṣẹrí entertainment kọ́lá wọlé wá sí mi ọkọ̀ Yétúndé Aláṣẹrí entertainment ànábì kan tọ́ láwọn bá fi ti wá o gbogbo àwọn àtàǹkọrin ó ti kúrò níbi tó ti ń bọ̀ ojoojúmọ́ ló ń sún síwájú ojoojúmọ́ ló ń wáré fẹ́ni kankan wa bó ṣe ń wá tèmi fẹ́mi ló ń wá ti ṣọ́ọ̀bọ̀ ìfún bó ṣe ń wá tatagungun fatagungun ló ń wá ti pàṣọ fún pàṣọ ló ń wá ti màlá fún màlá gbogbo wa ló ń wá fún Akọ́láwọlé Aláṣẹrí entertainment
ọlọ́run máa padà lẹ́yìn ẹ̀ láéláé. olórí ìwà yé olórí ìwà jọ̀wọ́. olùgbàyè olórí ìwà yé olórí ìwà jọ̀wọ́. ìwọ làwa gbójúlé ìwọ làwa fẹ̀yìntì àmọ́ pé kì í ṣọ̀dálẹ̀ o láṣẹ gbà fún ẹdẹlẹ ríà àgbègbè lọ ọbẹ yẹ. ìjà ìsmáwọlẹ o ayàdí kò kà ń ṣeun mi. ó ṣe the choice ayàdí kóga ó ṣe gan the choice ayàdí kóga kú ìnáwó Akaso Mutiu. Mo fọlọ́run ṣọ́ ẹ̀jì choice. Akọ́láwọlé mi Wàsíù bàbá Rihanna. Ó ṣe ó kárẹ̀ the choice. Ó ṣe gan the choice. The choice àyà di kóká. Ó ní wọ́n náwó wa wà láì wọ́n náwó wa. The choice náwó wa wà láì wọ́n náwó wa. Mo máa fọlọ́run ṣọ́ ẹ. Mo máa fọlọ́run ṣọ́ ẹ. Ó máa ma ṣẹ́gun Nàìjíríà o. Ó náwó di choice o. Ó dẹ̀ tún náwó Akaso ìgbàláyé olórin. Òkú kálẹ̀ o. Dálé mọ fóògùn lọ́tọ̀ tímọ́tímọ́ ro nice ó ṣe ọ̀gá mi ní ìkókà ó ṣe aláyé mi ní ìkókà ọkọ̀ ní choice kí ìnáwó Akaso Mutiu ó ṣe mo dúpẹ́ dúpẹ́ ó yẹ kí ní ìkókà ọkọ̀ ní choice. ó ṣe ní ìkókà ọkọ̀ ní choice dínà ni. Dinani, the choice. Ó ṣe Nàìjíríà, ó ṣe dìgòkà, ọkọ the choice. yálà. Ó màmá ṣe the choice, aya dìgòkà o. Olólùfẹ́ Akaso, òun lọ́gọ́, èèyàn sọ̀rọ̀ mọ́ sùúrù, ó ṣe gan dìgòkà o. Èèyàn sọ̀rọ̀ mọ́ sùúrù, ó ṣe gan dìgòkà o. Èèyàn lẹ́mu ló sì ó ṣe gan dìgòkà o. Dìgòkà mo fọlọ́run ṣọ́ ẹ̀ bá ń tọ́jú the choice. Dìgòkà ó ti mú the choice. Mo fọlọ́run ṣọ́ ẹ̀ ọ̀gá mi. Ìbànújẹ́ ò ní kàn fẹ́ o láéláé. Ṣọ́bọ̀ ilé sọ pé eléré ńlá mà l'Akaso. Torí báwọn tó ní lárí lè mi bá ṣe. Àwọn dìgòkà lálàyé mi. Ọkọ̀ nìjọ ìṣòwò orí wọn. Olólùfẹ́ Aláàjì Túndé Akaso. Eléré ńlá mà l'Akaso. The choice mo máa fọlọ́run ṣọ́ ẹ. Ó ṣe nìjọ ìṣòwò orí wọn. Aya dìgòkà ṣálẹ̀ rí yẹn. Aya dìgòkà ṣálẹ̀ rí yẹn. Dìgòkà ṣòwò orí mi. Ó yá báyọ̀ mi yan sọ́ọ̀lọ̀ wọ̀ bá. Abáyọ̀mí yan sọ́ọ̀lọ̀. Ó ṣe the choice. Ogún kalẹ̀ olúwo. Ẹ̀gbọ́n Akaso Mutiu iye ṣeun. Ó ṣe the choice o. Ó màmá ṣe the choice o. Aya dìgòkà rẹ o. Aya dìgòkà. Ó mọ̀ ṣe aya dìgòkà. Ó ṣe the choice. Mo fọlọ́run ṣọ́ ẹ mo gbà fún ẹ tó. The choice, the choice, the choice, the choice. Aya dìgòkà ó náwó Akaso. Àbáyọ̀mí ọ̀sánlọ̀ mo rí ẹni bẹ́ẹ̀ ọba.
Rejoice, ayadi koka o, ayadi koka o, ayadi koka o. Bá ń tọ́jú ẹ̀, kọ́lọ̀ ń bá ń ṣọ́, ọ̀gá ń wá. Tó bá fẹ́ ṣe trouble, ẹ jẹ́ ká lọ bá di koka. Iṣẹ́ tọ́lọ́hún bá ti ṣe lọ́lọ́hún ń gbé fún. Ó ṣe dọ̀rí ké ọ̀nàrẹ́bù o, ọ̀nàrẹ́bù o, ọ̀nàrẹ́bù o. Kọ́sí èèyàn Áfíríkà o ti ń jẹ́ sẹ́mi o, ọ̀nàrẹ́bù o tó ń ṣàwò ọ̀nàrẹ́bù o. Ó ṣe dọ̀rí ké kà sí imú mi. Ó náwó Àbáyọ̀mí, Àbáyọ̀mí ọ̀sọ̀lọ́ mi. Olú ọmọ nígà òkú ìkálẹ̀ níbẹ̀ yẹn. Nàìjíríà ó ṣe Nàìjíríà mo fọlọ́nṣọ́ ẹ kú ìnáwó Akaso. Àbáyọ̀mí máa wò lẹ̀ máa rọra. Nàìjíríà ń náwó Mutiu. Nàìjà kò ní burú fún ẹ láéláé, kò ní burú fún ẹ o láéláé. Àbáyọ̀mí ó ṣe gan o ọba, Àbáyọ̀mí ó ṣe gan o ọba. Èèyàn ààrẹ múlẹ̀ rí yẹ o. Ó ṣe dọ̀rí gé. Àbáyọ̀mí kì í nìkan wò ní ṣe láéláé. Àbáyọ̀mí aṣíwájú tó lọ́hún dá ẹ o. Olómọ nígà. Aṣíwájú tó lọ́hún dá ẹ. Òní dán lára yìí o. Táyé òbí tán aṣíwájú tó lọ́hún dá ẹ. Olúwo. Aṣíwájú tó lọ́hún dá ẹ. Òní dán lára yìí o. Lọ́lá mú wọn mọ́. Tímọ́tímọ́ Olúwo ó ṣe. Ẹ tọ́jú Olúọmọ nígà. Ẹ̀gbọ́n mi ni. Olúwo ahẹ́ ìbànújẹ́ òní kàn ẹ̀ láéláé. Ogún kalẹ̀ Táyé Olólùmí èjì rẹ̀ mi máa yà tí yóò ṣeun. Bàbá Nàìjíríà òṣèṣà lórí ẹ̀ Saipon to gate. Sálórí ẹ̀. Saipon to gate. Ṣàlórí ẹ̀ bàbá Nàìjíríà olólùfẹ́ Akaso máa ní. Òun ló sọ pé mo ti ń bá a bọ̀ ó tójọ́ mẹ́ta. Ó ṣe Nàìjíríà, bàbá Nàìjíríà, bàbá Nàìjíríà pẹ̀lú Nàìjíríà. Ọkọ̀ ya Nàìjíríà. Mo fọlọ́nṣọ́ ìwé ṣèyàn gidigidi. Ó ṣe Saipon. Ọmọ Nàìjíríà, bó ṣe Nàìjíríà, kí ìnáwó Akaso mo gbà fún ẹ tó. Àròwó náà gbogbo Sango. Bá ń tọ́jú ẹ̀, ìjọ ọmọdé dẹ̀ sí ni. Àmúdáyé ṣubú ìjọba bẹ̀. Èèyàn ṣùgbọ́n pólíò. Tó bá jayé títí àrò. Wà ń tọ́jú Jabot gbogbo Sango wọ́n. Wà ń tọ́jú ẹ̀. Adálẹ́mọ fógun lọ́tọ̀ ó ṣẹ́gun Aláàjì Àmúdá. Ó yá Olúọmọ nígà o. Olúọmọ nígà o. Everybody yẹ ṣe àṣàgà fúrúlà. Òṣèlú ọmọ nígà. Olúọmọ èèyàn mi gidi ni, èèyàn mi gidi ni. Èèyàn mi dáadáa ni. Èèyàn mi dáadáa ni. Èèyàn mi dáadáa ni. Èèyàn mi dáadáa ni. Òṣèlú kú ó bá àmà mórí ẹ nílé.
olú ọmọ nígà bá ń tọ́jú ọba Abáyọ̀mí ọ̀sọ́lọ́ bá ń tọ́jú Ògùn national balẹ̀ lólùgbà kò ní burú fún ọmọ gbà fún ẹ̀ tó olúwo ahead amadun á sì máa dà fún ẹ ìbànújẹ́ oníkọ̀wé ó láéláé ṣọ́bọ̀ ẹ falájì sí o kò falájì sí. kọ́ wa falájì sí o bẹ́ẹ̀ bá fẹ́ pé oṣù ọ̀bọ̀ Aláàfin Àgbàdo ẹ falájì sí o sórí ọ ẹ falájì sí o. ṣọ́bọ̀ torí iṣẹ́ mẹ́ka kò kéré ìgbà tó dé Saudi ó ta wá fúnra ẹ̀pẹ̀tẹ̀ ó ti là wá rẹ̀ ẹ̀pẹ̀tẹ̀ lẹ́yìn tó dé láti Saudi tó wá dé lá kọ́ má lọ sọ pé ṣògùn owó wọ́n wà ní kò ṣògùn ògìgì wọ́n sì máa sọ pé ṣògùn ògìgì ló jẹ́ ní kó falájì sí o ẹ falájì sí.